sọ̀rọ̀ lórí. Mi báyọ̀ kọ́kọ́ sọ̀rọ̀. Òkúta sọ wípé wọ́n pa síbí dà. Bolúwa. Wọ́n ti gbé lọ. What? Ṣé rí àwọn tó yìnbọn pààyàn yẹn nígbà tí wọ́n yìnbọn pààyàn yẹn tó ń lọ mo rí wọn gbà tó ń lọ ó ní nǹkan tí mo dá ojú ẹ̀ mú dáadáa. Ẹ mọ̀ pé nígbà tí ẹ ti lè jẹ́ kí ọ̀gbun láwọn ráyè escape. Wàhálà ni kí òun náà kì í ṣe ẹran rírọ̀ rárá. Ó ní mà kí ajá kó rí mọ́tò kó sá àmọ́ bó pẹ́ bóyá ẹran ògún òun ni ajá máa ṣe. Ajá míì tó bá clever dáadáa á bọ́ mọ́kù lọ́wọ́. Tó bá ṣẹ̀ mí tí n bá rí ẹ mọ́ máa pa gbogbo ẹbí ẹ̀ pátá. Confirm. Ǹjẹ́ mọ̀ bí ọ̀gá yín bá ẹnikẹ́ni jà nínú ọ́fíìsì àbí ní ìta? Ọ̀gá báyọ̀ jà. Kíní kan sọ fún mi 75% wípé ọmọ yẹn ti kú. What? Mi ò wá síbí láti wá pa ẹ́ pẹ̀lú ìbọn nítorí ó dàbẹ̀ ní pé o ti kọ́ wípé o ní kúkú ìbọn. Ìbọn rán mi mi náyẹ́ta. Your game is over. Brother mi ìwọ náà wo 10 million nínú 350. Ok mi ò lè gbá mi. Àbíákí. Mi ò pariwo lé ẹ lórí mi ò lè gbá. O kò ṣe ìrọ̀lẹ́ àgbẹ̀dẹ ẹ̀kọ́ ta o sì dájú kí iṣẹ́ yẹn kó ọ̀rọ̀ sí fún ààrẹ tábó ṣe ṣe bẹ́ẹ̀. Consider yourself fired. You are gone already. So pẹ̀lú gbogbo experience ẹ nídìí iṣẹ́ yìí adventures ẹ gbogbo technical know-how ẹ nídìí iṣẹ́ yìí wọ́n fi ẹ̀kọ́ threatening ẹ